jẹ́ á sáré sọ eléyìí tó ṣẹlẹ̀ yìí níjọ́ Saturday. Ṣé mọ̀ pé tí àwọn ẹ̀yà Haúsá tí wọ́n bá sọ wípé ó tó wàhálà ìtó tàbí àwọn ọ̀gbà ẹ má mọ àwọn ìran Haúsá yìí dáadáa, wọ́n mọ̀ wípé àfàìtì ìsọkótó tẹ́ ẹ bá sì wò ó lóòótọ́ ilẹ̀ Haúsá ni wàhálà àwọn agbésùnmọ̀mí àwọn apaniṣayọ̀ ló pọ̀ sí jù, inú gbóhùn wọn ni wọ́n ti ń ṣọṣẹ́. Ṣùgbọ́n fẹ́ẹ̀ dàbẹ́ ni pé wọ́n ti fẹ́ẹ̀ pa àwọn Haúsá yìí tán. Àwọn náà ti wá dìde, wọ́n ti gbéra, wọ́n ti dìde báyìí. Wọ́n ní ó tó gẹ́ mọ́fokò mi dára ìjọ kan làákọ́ fún àwọn agbésùnmọ̀mí àwọn bandit. Wọ́n ní ìjọ kan làákọ́ sẹ́ẹ̀. Ó ṣẹlẹ̀ ní Zamfara. Ó ṣẹlẹ̀ ní Zamfara, bọ́yá ẹ ti gbọ́ àbẹ́ ẹ ti gbọ́. Olórí bandit wọn ní Zamfara, olórí bandit kan Kashana Nze Nwobusu àbí nǹkan làwọn Haúsá kọlù nínú igbó Zamfara. Wọ́n àti ẹ̀ bá ṣe ní kékeré. Ṣé mọ̀ pé tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n bá múrú wọn bẹ́ẹ̀ yẹn, gẹ́gẹ́ bí òfin ṣe sọ, má dẹ̀ mú òfin lọ́wọ́ ara rẹ̀, má lo òfin lọ́wọ́ ara rẹ̀, òfin orílẹ̀-èdè wa ni. Ṣùgbọ́n àwọn Haúsá yìí ṣe mọ̀ pé góò ni wọ́n gbọ́, wọn ò gbọ́ kọ́m. Ara ti kan wọ́n, àwọn náà wá ṣe enough is enough, ó tó gẹ́. Nígbà wo wọ́n tẹ báńdíìtì yìí, tó bá jẹ́ Ìgbò ni, bọ́jà Haúsá ni, bọ́jà Yàmí ni, tọ́wọ́ wọn bá tẹrú arákùnrin tá à ń sọ yìí, wọ́n fà lọ́lọ́pàá lọ́wọ́ ni. Ṣùgbọ́n bọ́yá ti wá rò wípé àwọn lè má tètè gbọ́ àbọ̀ tàbí kó tún lọ jàjàbọ́ kó sá mọ́ wọn lọ́wọ́ kó di tí wọ́n tó ń wá ní ọba mú wọn pa, kódà wọ́n tún ọrùn ẹ̀ orí ẹ̀ báyìí ọ̀gẹ̀dànù. Àwọn òfàlé ọlọ́pàá lọ́wọ́ ni mò ń sọ, ìyẹn ọ̀gá olórí àwọn bandit yẹn. Kì í ṣe pé àwa ń fọwọ́ sí kéèyàn lo òfin lọ́wọ́ ara rẹ̀, ṣùgbọ́n àmọ̀ràn wà rèé, ọ̀dà kófin ó ṣiṣẹ́. Tófin bá ṣiṣẹ́, ìwúrí ni fún ìlú, ìwúrí ni fún orílẹ̀-èdè, ìwúrí ni fún agbófinró. Kì í ṣe wípé lóòótọ́ yẹ ká hand over lé ọlọ́pàá lọ́wọ́ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé inú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n hand over tí ó sórí ò bá ti bẹ̀ jáde, ọ̀tára ló ń padà gbọ́ pé nǹkan báyìí ni wọ́n ṣe, tó fi ààbò àwọn aráàlú lọ́kàn balẹ̀, bóyá irú ẹ̀ ìbámọ̀ ti wáyé. Kì í ṣe pé à ń support nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé àwọn tá à ń pè ní bandit náà wàhálà wọn ti pọ̀ jù, ìpaniṣayọ̀ yìí pọ̀. Nígbà tí ẹ bá mú èèyàn tẹ́nìkan máa mú 500 million wá, owó tẹ́ fi tú sílẹ̀, owó kíni, nítorí kíni wọ́n ṣe, níbo lẹ ti rìn wá, níbo lẹ ti já wá, níbo nílùú yín tẹ́ ẹ̀ lókùn lọ́rùn, a sì gbọ́dọ̀ wí. Bẹ́ẹ̀ bá wá wọlé Haúsá yẹn, bóyá tára fi ń kan wọ́n, bóyá tára fi ń kan wọ́n báyìí ni pé gbogbo àwọn tó ń jẹ emir ní orí ilẹ̀ wọn nílẹ̀ Haúsá, torí wọ́n ti fìgbà kan sọ pé ẹ mọ́ pa àwọn láwùsá Fúlàní, Haúsá làwọn, àwọn kì í ṣe Fúlàní. Tẹ́ ẹ bá dẹ̀ wò lóòótọ́, èdè wọn ò papọ̀ bí èdè Fúlàní ò ṣe papọ̀ mọ́ ti gbogbo òlu. Oníkálukú lé díẹ̀, ṣùgbọ́n níbo nílùú Fúlàní tédè wọn ti wá kò sẹ́ni ọmọ. Wọ́n dẹ̀ tẹ̀dó sílẹ̀ Haúsá nù, wọ́n tó ti gba gbogbo ibẹ̀ náà bí wọ́n ṣe fẹ́ gbalẹ̀ Yorùbá tí wọ́n gbà lọ́rin. Tí ẹ bá wá wo àwọn tó ń jọba lẹ́yìn ìgbà tí gbígbọ́n kọ́ àwọn Haúsá ìlẹ́rù ni, ẹ rí i pé emir most of them Fúlàní ni wọ́n. Mélòó ni rí la Haúsá? Kódà nínú àwọn gómìnà wọn, mélòó ni rí la Haúsá? Ariwo tí wọ́n wá ń pa ní ìsinmi wípé àwọn bandit yìí ti pa àwọn jù, làwọn náà bá ń gbẹ̀mí bandit bí ọwọ́ bá ti gba bandit. Nǹkan tó ṣe pàtàkì jù, ẹ já gbà pé wọ́n ti ń sọjí. Kí Ìgbò, Haúsá àtàwọn ìlú mi tí wọ́n bá ti mú bandit nítorí òfin kan máa fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́.
ṣùgbọ́n àwọn ará abíṣẹ́ pé góòlù àwọn gbọ́ wọn ń gbọ́ kọ́ọ̀mù a kì í ṣe culture kan náà. èyí tí mò ń sọ ti yé gbogbo wa o, èyí tí mò ń sọ yé wa o, ṣùgbọ́n ẹ mọ́ ṣìyàn mú, ká má bàa ṣìyàn mú lòfin ṣe wà. ṣùgbọ́n àkànfẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tó ń lọ nílẹ̀ Haúsá ni wọ́n ti pa olórí bandit ní Zamfara, wọ́n dè gé orí ẹ̀, àwọn orúkọ ẹ̀ jẹ́ Kashana Nziwebutu àbí nǹkan. àwọn Haúsá ti yarí o, wọ́n ti láwọn ò ní gbọ́, àwọn náà ò ní gbà o. wọ́n ní báwọn Fúlàní àwọn bandit jàre, àmọ́ bóyá ìwà oríṣiríṣi ìlú ló wà ní bandit, ẹnu mi àgọ́ ẹ̀mọ́ ni mo dákọ̀ Fúlàní nìkan. wọ́n ní àwọn bandit sẹ́ bẹ́ẹ̀ láwọn ò ní wọ̀n kún, àwọn náà ò ní gbà láàbọ̀. mo kí yẹn káàbọ̀ o, ìbẹ̀rẹ̀ ogun làárí, kò sẹ́ni tí mò pin ẹ̀, Ọlọ́run ní jẹ́ kí kárógun o. ṣùgbọ́n kinní kan tí mo mọ̀ náà ni wípé tó ṣe pàtàkì jù, ó yẹ kán wẹ egbò dẹ́kun fáwọn bandit tí wọ́n bá sì ń sọ pé ẹ negotiate àti ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. no more negotiations for wicked people. ẹni tó múyàn tó ń dùyàn lọ́rùn, ẹni tó jíyàn gbé tó ní ká máa lọ owó tí wọn ò lè rí wá, ẹni tó ń gorí ìyàwó níyàwó gorí ọkọ ọmọ ọlọ́mọ lójú bàbá lójú ọkọ. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọ̀dájú èèyàn gbáà ni. bí Ọlọ́run bá wá lóun ṣe tán tó dá sẹ̀ríà fún wọn, a lè sọ pé bóò ló ṣe jẹ́ Ọlọ́run o. àkíyàn kú dédé àsìkò yìí, wàhálà ńlá ní Zamfara, àwọn Haúsá ti yarí máwọn bandit lọ́wọ́. Ṣeun Agbọ́lá lórúkọ mi o. bẹ́ẹ̀ ṣe ń bá wa dòwò pọ̀ tẹ́ ń bá wa subscribe, orí ayọ̀ Ọlọ́run á máa fi sínú ayé yín o. ẹ ṣeun àdúpẹ́. Jùgbà Master ń kí yín o.